preach peace as a mother, and we both embrace peace. Ìyá alálùbáríkà tó máa dáa fún. Màmá mi ò lè dákẹ́ kú o. Torí ìnèdè oníye bloggers tó ń jáde fún mi. Mo ti dákẹ́ nígbà kan rí. Nígbà tí mo dákẹ́, tí mò ń jó, nígbà tí gbogbo ẹ̀ tán, èmi nìkan ló kù o. Just tell me one thing that can remove that thing from my brain. Lẹ́yìn ìgbà yẹn dọ̀ká ti wá lọ sí Tom Jones níbi tán ti lọ ra petrol àti táyà kan fẹ́ dáná sun mí. Ó wá lọ họ́ọ̀gì wọn, àwọn náà wá họ́ọ̀gì ẹ̀, ó wá ń há oúnjẹ fún wọn. Níbo lẹ ti fẹ́? The law is bigger than anybody. And this is Lagos State. I love my state. I want peace in my state. Akin kábọ̀ sórí ìkànnì bí lọ́sibítì èèyàn wa àbí tá tí mo gist wá fún yín ní ọlọ́kan òjọ̀kan. Actress Lizzy Anjorin. I have fought so many battles. You all know. Kóòtù tí wọ́n jọ gbé ara wọn lọ òun àti for very long time as an actress. Iyabo Ojo. You hardly meet me. One-on-one. Outcome kóòtù tí wọ́n lọ. Tábàlẹ̀ tí wọ́n gbọ́ ẹjọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa like kẹ́ bá wa subscribe kẹ́ bá wa comment ẹ ṣe kù. Àràbà túnra mú. Odò ń gbá rèrè lọ. Nobody is coming to help. I had no father, I had no mother, I had nobody except God. I have to stand on my feet. Number one, what I will advise everybody is this: stay on your lane. Don't pick on people based on hearsay. I'm not saying you should not fight. Fight whoever that comes for you. Be positive. Time is precious. Time is money. So far, so good. I've been able to work with certain people in my life, and I realize time is money. That is why I don't waste time. If you notice me, I spend my time wisely. If you are fighting me, I will fight you back in making money. If you want to destroy me, I will rebuild myself in making money. Because I understand one secret in life. Time. Time is money. Money is time. So, this morning, on getting there, I met some press. Tí mo dé báyìí, wọ́n wá kanlẹ̀kùn mọ́ mi nídìí mọ́tò mi. So they knocked at my window. I went down and they interviewed me. So when the time comes, we all wọlé kanlẹ̀. When we wọlé kanlẹ̀, when we all wọlé kanlẹ̀, unfortunately, I thought I was going to the court. But guess what happened? I met a mother. A mother that loves peace. A mother that appreciates hard working. I met a mother. We both met a mother. We both met a mother. And that is why in life, if you want to fight, ask yourself, what are you fighting for? Can you win the fight? Okay, you want to defend yourself, you have to be tactical. Or else, o lè jàre kó tún jẹ̀bi. So, you have to be tactical. You have to be ahead of your game. Because oríṣiríṣi orí ló wà. Orí mi wà, kán máa pa lọ báyìí, kò ní jàre láyé. Àgàgà orí tó bá jẹ́ wípé ìṣẹ̀dá ẹ̀ máa ń jà fún. Tó bá jẹ̀dá
tí orí ẹ le gan àti rí èèyàn lẹ́yìn ẹ máa nira. You hardly see people fighting for you. Tó bá jẹ́dá tó ní orí tó le gan tẹ́ pé orí ẹ máa ń bí, orí ẹ máa jà, tó jẹ́ pé orí ò kí ń gbẹ́bẹ̀, orí ò kí ń gbẹ́bẹ̀ torí pé kò sí ohun tó lè sọ lójú ọmọ aráyé, wọn nígbà tiẹ̀ o, wọ́n máa dá ẹ lẹ́bi ni. So if you not study yourself, irú èèyàn wo ni mo jẹ́, irú ìṣẹ̀dá wo ni mo bá wáyé, ta ni mo jẹ́. That is why even if your parents don't do it, my sister, go and do it by yourself. My brother, go and do it by yourself. You need to know who you are. A lot of people die today because they just need to make use of one egg, ẹyin ẹyọ kan péré, and they did not use the egg. Ẹlòmíì wà, ìràwé ò kí ń wọṣọ funfun, bọ̀ nítorí pé àwọn tó fẹ́ jẹun ló ń bá pàdé, wọ́n ní kò gbọ́dọ̀ wọṣọ dúdú. On my birthday, first picture that I posted on my birthday, do you know it was red on red? Because ìràwọ̀ mi mú nìyẹn. Èmi padà, pè mí padà. Tó bá fẹ́ ṣe birthday ẹ, if you want to do your birthday, get close to àwọn amòye. Ìràwọ̀ wo ló gbé? Ìràwọ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ fún ẹ nínú ọdún tó wà, ó lè di next year kó jẹ́ white ló máa bá mi ṣiṣẹ́. We met our mother. Màmá yẹn ṣe dáadáa tó pọ̀. Màmá yẹn ṣe dáadáa tó pọ̀. Màmá yẹn ṣe dáadáa tó pọ̀. Kọ́lọ́n bá wa lọ́rẹ̀ mi wọn. Kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn. Kán jẹun wọn mọ́, kán má fọjọ́ lójú. God bless you, Abdulaziz. So àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ bá ń gbọ́ lẹ́nu àgbàlagbà. Àgbàlagbà tó yẹ ká máa fàdúrà ránṣẹ́ sí ni. Àgbàlagbà tó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. Tí a bá ń gbọ́ certain ọ̀rọ̀ lẹ́nu certain àgbàlagbà. And getting there, they ask everybody to leave. Ó wá kù. Kẹ́hìndé Adélẹ́yẹ mà, ṣé wàá pa mà? Yes ma. Ó wá kù ìyá àti ọmọ. Màmá béèrè ọ̀rọ̀ tó pọ̀ lọ́wọ́ wa. Màmá gbà wá nímọ̀ràn. Lára nǹkan tó jẹ màmá lógún jù ni wípé àwa méjèèjì owó là ń ná fún lọ́ọ̀yà, of course kò kí ń ṣọ̀fẹ́. Èkó náà ń pè bí, Ìkòyí náà ń pè bí, Lẹ́kì náà ń pè bí. Àwa méjèèjì owó lọ́ọ̀yà là ń ná. Màmá sọ̀rọ̀ tó pọ̀. Màmá ṣe dáadáa. Èmi dẹ̀ ń jẹ́ kó yé màmá. Màmá bó tẹ̀ ti lè jẹ́ pé a lè pè wọ́n màmá. Èmi ò lè wá kú fọ́tàyọ̀ o. Bí mo ṣe wà yìí, mi ò lè fi ẹ̀mí mi fọ́tàyọ̀. Mo dẹ̀ explain àwọn kankan, ó dẹ̀ yé wọn. Interest àwọn bí ọmọ ológo méjì ò ṣe ní jábọ́. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kọ́mọ ìyá yẹn náà jábọ́. Ibikíbi tí ìyá yẹn bá wà, Ọlọ́run ọba á bá wa gbé ọwọ́ àwọn ọmọ wọn sókè. Màmá yẹn á jẹ wọn ọmọdọ́jọ́ alẹ́ wọn, wọn ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Màmá ní kò sí àwọn nǹkan kan tó kan àwọn nípa social media. Torí mo jẹ́ kó yé màmá. Ìgbà tí mo dákẹ́, ẹ ti gbàgbé ìgbà tí wọ́n print fọ́tò àwọn ọmọ ara wọn lọ sí burial ground. Abiyamọ mélòó ló lè gbà? Kò sí àyè láti sọ̀rọ̀ púpọ̀. Bo èmi ni mo mọ̀ tí wọ́n ti ṣe fún mi lórí social media tó jẹ́ kó rí mi tẹ̀lé. Èyí tó wá jẹ́ kí orí mi tẹ̀lé jù tí wọ́n fi yọ airdrum etí mi lọ, òun ni tọ́jà Tom Jones. Mama preach peace as a mother, and we both embrace peace as ọmọ tó gbọ́ràn. Èmi dẹ̀ jẹ́ kí ó yé mọ́mì ìyá alálùbáríkà tó máa dáa fún. Màmá mi ò lè dákẹ́ kú o.
torí ìnèdè oníye bloggers tó ń jáde fún mi. Mo ti dákẹ́ nígbà kan rí. Nígbà tí mo dákẹ́ tí mò ń jó, nígbà tí gbogbo ẹ̀ tán, èmi nìkan ló kù o. I choose my battle wisely. I don't fight strangers. I don't put my mouth in things that doesn't concern me. I mind my business. Jẹ́jẹ́ mi ni mò ń lọ. And Mama said, àwa méjèèjì yẹn, Chuchu Ashraf ṣe wà, ẹ ṣe, àwa méjèèjì yìí làwọn ní interest lé lórí. Àwa méjèèjì. Mama understand assignment yẹn. Kò sí abiyamọ tó máa ní kí n dákẹ́ lórí social media. Àwọn ará social media yìí wọ́n ti ṣe àṣejù, àṣetẹ́, nítorí pé ẹ fẹ́ gba owó lọ́wọ́ èèyàn, nítorí pé ẹ fẹ́ bà tèèyàn jẹ́, nítorí pé ẹ fẹ́ sọ lé ọ̀dá dahoro, ẹ dẹ̀ mú irọ́ ńláńlá, ẹ bà tèèyàn jẹ́. Jẹ́jẹ́ mi ni mò ń lọ nílé ayé mi. Ọ̀rẹ́ tó o bá yàn kò lè wọ̀ mí lójú. Ọkọ ilé ẹ kò lè wọ̀ mí lójú. Iṣẹ́ tó ń ṣe kò lè wọ̀ mí lójú. Kò sí nǹkan anybody tó máa ń wọ̀ mí lójú. Torí wípé 24 hours ò tó mi ṣiṣẹ́. Who noticed that thing about me? That I mind my business. If minding your business is a person, ẹjọ, who is that person? Ẹ wo ru Fúnmiláyọ̀ Adédèjì. Ṣé àsìkò tó ń ṣe show fún yàn ló ṣe show fún mi? Ẹ wo Lizzy Ọ̀dẹ́ Ìgbè. Ṣó yẹ kó ṣerú show yẹn? Ṣé mo wá fún? Ṣé mo bàjà? For the fact pé Lizzy Ọ̀dẹ́ Ìgbè ó ṣerú show yẹn fún mi. Wàláì tàláì. Ó jẹ́ kí orí mi kó tún tọ́ spin. Orí mi tọ́ spin. How many of you have seen that show? Tí Lizzy Ọ̀dẹ́ Ìgbè ṣe. How many of you? Show yẹn. Mi ò lè forgive ẹ. Ìṣẹ̀dá mi ò lè forgive ẹ. Ẹ wo nǹkan tí Fúnmiláyọ̀ Adédèjì ṣe. Ìṣẹ̀dá mi ò lè forgive ẹ. Mi ní wá yín tí no excuse for poverty iṣẹ́ lóògùn iṣẹ́. Ẹ wá wo ohun tí àwọn ará Tom Jones ṣe. Tell me what can remove that thing in my brain. Just tell me one thing that can remove that thing from my brain. What táwọn ará Tom Jones ṣe fún mi. How many of you lẹ ti wo fídíò tí mo post láàárọ̀ yìí? Ta ni nínú yín tó gbàdúrà arú ẹ̀ fún ọmọ ẹ̀? Ẹni tí Ọlọ́run tó pọ́nlé ó ń ṣe business ẹ̀ kò dá sí yín. Ẹ wá imagine tó bá jẹ́ pé mi ò ń ṣe speaker, ṣé rò pé màá ṣì wà láyé lénìí? Tó bá jẹ́ pé mi ò speak for myself, ṣé rò pé màá ṣì wà láyé lénìí? Ṣé rí kíní tí àwọn ará Tom Jones ṣe fún mi yẹn? Àbámọ̀ ni fún wọn láyé àti lọ́run. That is the least thing tẹ́ lè ṣe fún ọmọlúàbí. Even amúrọ̀bà ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún. Ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún amúrọ̀bà. Ení Lizzy Anjorin ò rí yín rí wọ́n kò pàdé yín rí, kò mọ̀ yín rí. Ẹ wò gbà tí Dọ̀kásì tó ń ṣe èpèdè. That is why some of you on social media ẹ máa lọ ń forí gbé ogun níbi tí ogun lígọ sí. Ẹ mọ ibi tọ́rọ̀ ti máa ń ṣẹlẹ̀.
ta ni nínú yín tó ti rí èpèdè Dorcas lẹ́yìn ìgbà yẹn Dorcas wá lọ sí Tom Jones níbi tí wọ́n ti lọ ra petrol àti táyà kan fẹ́ dáná sun ní ó wá lọ họ́ọ̀gì wọn àwọn náà wá họ́ọ̀gì ẹ̀ ó wá ń há oúnjẹ fún wọn níbo lẹ ti fẹ́ láyọ̀ ta ló fẹ́ pín ayọ̀ kan yín. Dorcas Adéyínká padà lọ sí Tom Jones ó lọ compensate wọn go and watch the video. mo ń bèrè pé ṣé kò sí ẹ wọ́n bá ní kán dálẹ̀ kan tún ṣà àjèjì lẹ́yìn tẹ́ ẹ kọ́ àjèjì ní tẹ́ ṣe kínní yẹn fún mi ṣùgbọ́n inú àgbádùn ara yín o ẹ gbádùn ara yín àdàbíjà ó jẹ́ pé àdàbí tí n bá jí 91,000 yín àdàbí tí n bá ṣe reverse transfer fún yín àdàbí tí n bá ṣe fake transfer fún yín àdàbíjà ò jẹ́ pé ẹ má torí kóòtù tí mo lọ lẹ́nìí kẹ́ ẹ wò ó pé ẹ máa dì mí lẹ́nu mú kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ o as you come I serve you as you come I will serve you and I will come in many forms. I will serve you physically. I will serve you babalabuleli. Ìwọ ni kó gbé àdàbí dání tó lè ràn ẹ́ lọ́wọ́. Stay on your lane. Stay out of my matter. I love people. I believe in people. Without people, you cannot make it in life. So I love meeting people. In as much I love people, the same people, they've showed me that kò kí ń ṣe gbogbo èèyàn tó ń rẹ́rìn sí yàn ló ń fẹ́ oríire fún yàn. Stay on your lane. I am warning everybody on social media. Never meddle into my matter. Don't put your mouth in my matter. Get a business. Find a job to do. Hold your line. Day your day. I have been tortured emotionally. I have been tortured psychologically. I have been tortured beyond human. I am not that Lizzy you know yesterday. Tẹ́rin bá ṣe ìwà lọ. Day your day. Ẹgbà mi ò sí lọ́wọ́ yín. I am close to 50 already. I'm a grandmother already. Stay on your lane. I will go to any length to protect my life, my children, my grandchildren, and my business. And you all know my first priority, my husband. Don't come. Day your day. I may not be a good mother to you because you want to destroy me, because I did not allow you. Ìwọ lọ béèrè lọ́wọ́ Florida in the next 20 years. A sọ fún ẹ pé I have the best mother in the world. Ẹ lórí láyà, ẹ print fọ́tò ọmọ òkókó ẹ gbé lọ mọ́ṣúárì. Ẹ lórí láyà, ẹ ń ṣèpèdè. Ẹ lórí láyà, Dorcas ń sọ pé àwọn tí ń ṣépè fọmọ òun yín kan láì ṣe Florida láti inú yín. Ẹ lórí láyà, ẹ sọ fún mi pé ẹ máa búlì mi tí màá fi gbógun jẹ. Ẹ ní ṣoríire, kò ní dá fún yín. Who the hell are you? Promising me you will bully me to point of I will take poison. Bully me to the extent of getting hold of my international passport and send it to our embassy. Ẹ ní ṣerú ẹ̀ mọ́, ẹ̀yin òkú là jàkàrà. Ẹ ti gbàgbé orúkọ mi nìyẹn nìkún mẹ́. Ṣojú yín ni ṣe máa ṣoríire. Olówó ra fóònù ló ń bá wọn rìpọ́ọ̀tù Lizzy. You've done worst.
You've done your worst to me on this social media. Echo bẹ̀rẹ̀ Lizzy o, Lizzy o, Lizzy o, Lizzy o. Lizzy that doesn't talk. I don't talk, I don't mingle with you. I don't make friends with anybody. Tèmi yé mi níyà mi ní bàbá. Ibi tí mo ti ń bọ̀ jìnnà. Òjò ló ń rọ̀ yìí. I could remember how me and my mother used to stand under the rain in the middle of the night. We had no roof on our head. Now if I now face my business, why are you meddling into my business? Mi ò lénìyàn, mo ò lẹ́ni dá mi lókòwò. Ọjọ́ tán ti ń ṣe election ní Nàìjíríà. Ẹni tó bá fún mi lówó, olóṣèlú, ẹ jáde kẹ́ gbórúkọ mi síta. I have done my part. Mo lọ sí school, mo kọ́ṣẹ́ ọwọ́, mo kàwé, mo dá lé iṣẹ́ lẹ̀, mo employ àwọn èèyàn. Tẹ́ bá wá sọ wípé ìwọ̀nba tí mo ń ṣe yìí ò tó, ikú lèrè ẹ̀ṣẹ̀ fún yín. Day your day.